tó bẹ̀rẹ̀ ọ̀nù jinlẹ̀ nìkan ló lè mọ̀rẹ́ Ọlọ́run. Àwa lárò jinlẹ̀ àmọ̀pẹ́ wa. Láti January wá títí di December ó pa wá bó tilẹ̀ tẹ̀bí tara wa a dúpẹ́. Àwa lárò jinlẹ̀ àmọ̀pẹ́ wa. Corona àti hectares ó jẹ́ àbálọ nínú ọdún 2020. Àwa lárò jinlẹ̀ àmọ̀pẹ́ wa. Torí náà ẹ ṣé ayé ọpẹ́ yọ o. ayé ọpẹ́ ti yọ àmọ̀pẹ́ wa. Ẹ ṣé ayé ọpẹ́ tún yọ. ayé ọpẹ́ yọ tuntun wá. Ẹ ṣé ayé ọpẹ́ yọ o. 2021 ti Ẹ dé. ṣé o ayé ọpẹ́ padà yọ.